Happy birthday, Right Honorable Abdel-Majid Adesegun Adekoya Attacker Thuraya from Omoba Taofik Olukoya. Ìràwọ̀ kan yọ lókè téńté ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 1961 nídìí ilé Raimi Adekoya Àjànàkú tí kì í bí rárá ọmọ ẹ̀yà bí ẹ̀yà ní í jọ. Ìràwọ̀ ọ̀hún tàn mọ́lẹ̀ nílùú akọ̀mátọ̀ọ́lẹ̀ òkìkí rẹ̀ kàn káàkiri akilẹ̀ Ìjẹ̀bú pátápátá ní tọ́ba tìjòyè bá ránṣẹ́ pa àwọn ọ̀jọ̀gbọ́n kí wọ́n wá ṣàlàyé ìṣẹ̀lẹ̀ yìí tí ó ń ṣe wọ́n ní kàyéfì nítorí ìràwọ̀ yìí mọ́lẹ̀ rekete òrùn àtòṣùpá ò jẹ́ borí rẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìwádìí àwọn àgbààgbà ló fi jẹ́ kó yé ni wípé Abdel-Majid Adesegun Adekoya nìràwọ̀ ọ̀hún yóò máa jẹ́ òun ni yóò sì mógo akọ̀mátọ̀ọ́lẹ̀ tàn jákèjádò. Bọ́ba ṣe ń gbàjó bẹ́ẹ̀ náà nìjòyè ń gbàlù tí gbogbo ọ̀tọ̀kùlú ìlú ń sapẹ́ lọ́wọ́ aláwùrà nítorí ìtọ́mọ tuntun tí yóò padà wá dògo ìlú. Àwọn onínúnibí ní ń káwọ́ gbenú àwọn ọlọ̀tẹ̀ ènìyàn ń sọ pé kí n la wọ́n ń dúró de ìdígbàjẹ́ ògo tí Olúwa fi hàn. Wọ́n ti gbàgbé wípé ọdẹ tó bá máa mú Olódùmarè orí ẹ̀gùn ló máa kú sí. 60 ọdún ti wá pé wàyí o. Abdel-Majid àná ti wá di Attacker Thuraya. Right Honorable Abdel-Majid Adesegun Adekoya ọmọ Raimi Adekoya tí gbogbo ayé mọ̀ sí Àjànàkú ti wá dígí àlọ́yè ó ń fò lókè fíofío. Olówó orí Madam Folú ẹkùn baba Fatima baba Imran àti Sultan ojúlówó aṣojú ṣòfin tó ń dúró déédéé ń ṣojú Ijebu North Ijebu East àti Ogun Waterside nílé ìgbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá níbi tó ti jẹ́ Deputy Minority Whip. Attacker Thuraya jẹ́ kí n rán àwọn tó ń rò wípé èní lọ́sàn rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lómi nínú létí wípé òjò ti ń pagún Abdel-Majid bọ̀ ọjọ́ ti pẹ́. Májẹ̀mú àti ìlérí aláwùrà ti ń ṣẹ́gun fún ọ bọ̀ ọ̀nà ti jìn. Ṣé tayé ìgbà tẹ́ ẹ jẹ́ first executive chairman Kòṣọ̀fẹ́ local government lẹ́kọ̀ọ́ ilé ní káwí ni tàbí ti ìgbà tẹ́ ẹ jẹ́ PA sí honourable minister late senator Dr. Jubilee Martins Kúyẹ̀ ní kò tó ròyìn ni. Ìgbà tẹ́ ẹ jẹ́ commissioner fún local government and chieftaincy affairs àti ìgbà tẹ́ ẹ jẹ́ commissioner fún ètò iṣẹ́ nípínlẹ̀ Ògùn gbogbo ènìyàn ló mọ̀ ọ́ yàtọ̀ sí rere. Òpùrọ́ ènìyàn ni yóò sì wí pé òun ò rí yàtọ̀ láti ìgbà tẹ́ ẹ ti rèlú Àbújá láti lọ́ọ́ máa ṣojú wa ní federal constituency. Right Honourable Abdel-Majid Ṣẹ́gun Adekoya Attacker Thuraya tó ń ṣe fónílé ṣe fàlejò ó ń ṣe fún tọkùnrin tóbìnrin ìlú láì fi tẹlẹ́yàmẹ̀yà ṣe ọ̀rẹ́ ọdẹ ọ̀rẹ́ àgbẹ̀ ọ̀rẹ́ oníṣẹ́ ọwọ́ ọ̀rẹ́ oníṣòwò oníṣẹ́ oṣù oníṣẹ́ àdáni ọmọ ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ àtọmọ ilé ìwé ògbẹ́yìn nínú àwọn ọ̀rẹ́ Right Honourable. Ìkan nínú àwọn ọmọ rẹ̀ ọmọọba Taofik Olukoya ló rán Oluayan1 níṣẹ́ pé kí n bá òun kí aláàánú òun aṣíwájú tí ń tàn mọ́lẹ̀ fáwọn tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè rọ́nà gbà. Ọ̀tún Gíwá Abọ́bagún tẹ́ ọkùnrin aṣíwájú akilẹ̀ Ìjẹ̀bú aṣíwájú akọ̀mátọ̀ọ́lẹ̀ àrẹ̀mọ ẹ̀bùmàwé of Ago Iwoye òpómúlérò ti ìlú Èkó ọmọ jànígbó jànímọ̀bà ó jànímọ̀bà ó gbódìndí ẹni ọmọ àjàlọ́rùn ọmọ aládé eréfe ọmọ akọ̀mátọ̀ọ́lẹ̀ tó bá tọ̀ọ́lẹ̀ ṣàwòrò àwọn ọmọ òkọ́lé kó múrajò èjì ń palákọ̀ọ́ká ọmọ ìbípẹ́ àsọ̀ ìbípẹ́ ò lápèjà ọmọ balógun Olúkọ̀yà ṣẹ̀ǹgẹ́ adé ọmọ oníwòye ẹkùn ọmọ ẹkùn ṣọdẹ fìrí gbalẹ̀ ọmọ òbẹ́ranjẹ ọmọ òbẹ́ranjẹ nípẹ̀tù ọmọ Ifẹ̀ òǹdáyé níbi ojúmọ́ ti gbé mọ́ wá ọmọ arówó rẹ̀ rú sílé ọmọ aládé eréfe ọmọ Ifẹ̀ òdó rọ̀wọ̀rọ̀wọ̀ ọmọ wọn ní mo sọ àgbẹ̀ ọmọ ìṣàmùrò eriwọ̀ ọmọ sápò kù sápò dẹ ọmọ sápò ìlẹ̀kẹ̀ róhun kọ́yàn sí ọmọ Àjàyí Ògìdì Olú oníkànga àjípọn ó bomi oṣù wẹ́dà ọmọ líwòye ọmọ òjòyè kóyè ń ní jẹ ó jẹ gbogbo oyè tán òtòṣì wá jí gbèsè ọmọ alágẹmọ 16 ọmọ alágẹmọ wọ̀yíwọ̀yí ọmọ alágẹmọ òfì wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ olóbì wọ́rọ́kọ́ ẹ̀bá ọ̀nà èyí tí ń fẹ́ tẹni awọ̀ sẹ́rù ẹni èyí tí ò sì fẹ́ tẹni awọ̀ sínú igbó ẹranko búburú àríhùnmú jẹ. Right Honourable Abdel-Majid Adesegun Adekoya Attacker Thuraya adé orí Madam Folú ẹkùn baba Fatima Imran àti Sultan. Ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọmọ obì lórí àtẹ ẹ ò ní dẹni àwátì ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di. Oluayan1 lèmi ń jẹ́ ọmọọba Taofik Olukoya ló rán mi lóde ewì títí ọjọ́ mi ọjọ́ rẹ̀. Happy birthday sir.